sùn gẹ́dẹ́jẹ́ o ọmọ aráyé wọn kì í rí ni nígbà tá a sùn gẹ́dẹ́jẹ́ tá a bá fòróró ṣènàmọ́ tutù tó bá pọ́n bí èdè lẹ́rìí ni ọmọ aráyé ẹ kì í rí ni nígbà tá a sùn gẹ́dẹ́jẹ́. I Professor mi ò kọ̀rọ̀ mọ́ sísàlẹ̀ ṣètì mi pé àkọlé iṣẹ́ mi tèní gbogbo ògo ló lè gbò bẹ́ẹ̀ ni kò sẹ́ni tẹ́ máa bi léèrè àti débi gíga tí ò ní rí ọ̀rọ̀ sọ kò sógo tí ò lè gbò ṣẹ́wárógo ó dàbí ẹni tó ń dáná gáàsì àtẹni tó ń dáná kolofọ́ọ̀tì àti náàrò ṣẹ́rẹ́ni tó ń dáná gáàsì ó nìkan ló máa dógo ẹ̀ lù lẹ́sẹ̀ máa rẹ́ni tó lógo tó jẹ́ pé òun nìkan ló máa dógo yẹn lù kò ní fi ran ọmọlàkejì lọ́wọ́ ṣé ẹ wá rẹ́ni tó ń dáná rò ìta ló ti máa dáná rò mo sọ fọ́mọ mi kan láyé ìgbà tí wọ́n kọ́kọ́ fẹ́ yọ Sọ́tìgìn nígbà former president wa Ebene Goodluck Jonathan àwa Ìgídégbò Àgàlà Wùmí Òkòrò ńgbà tí mo fẹ́ lọ sí Abba Akínyẹmí lọ́dọ̀ baálẹ̀ Dàdó Ọ̀tà l'Abba Akínyẹmí ẹsẹ̀ ni mo fi rìn láti Mọ́níyà dákẹ́mi Akínyẹmí ó kọjá Kùfò ó mẹ́tì gọ̀ nígbà tí mò ń bá wọn ṣiṣẹ́ torí iṣẹ́ yẹn olóyè Kọ́láwọlé Atlas alága chairman Akotẹ lábẹ́ Alhaji Èjìtólú tó ní Akotẹ Atlas ló pè mí ó ní baálé Akínyẹmí ní kí n jọ kí n mọ̀ yọjú sáwọn o mọ́tò mi la kọ́kọ́ gbé lọ níjọ́ tá a lọ a enjoy ìdébẹ̀ ni kí láàpìn baálé Akínyẹmí ní Abba 201 ní baálé kan ló fẹ́ fagbára gbà lọ́wọ́ àwọn kí n jàfẹ́tọ̀ọ́ àwọn mọ̀ lọ́lọ́run lẹ gbélé lọ́wọ́ o mélòó lọ́rọ̀ mi àmọ́ lọ́run á ṣe kí ni aṣẹ́gun fún wa mọ́dẹ̀ gbẹ́gbẹ́sẹ̀ Ọlọ́run dá gbogbo àbàyẹ padà lé wọn lọ́wọ́ àmọ́ nígbà tí mò ń lọ síbẹ̀ ó ti wá dàsìkò ìgbà tí wọ́n fẹ́ yọ Sọ́tìgìn yẹn mi lè sọ wípé mo gbowó kó wá dàsìkò tó yẹ kí n lọ yọjú sáwọn baálẹ̀ kí n má yọjú síbẹ̀ ẹsẹ̀ ni mo fi rìn láti Mọ́níyà d'Abba Akínyẹmí iṣẹ́ yẹn Ọlọ́run dá lé mi lọ́wọ́ àbá di ti gbogbo wọn mo gba ẹ̀tọ́ yẹn fún wọn wọ́n wá ṣe 10 years anniversary rédíò Nàìjíríà múlùúdùn aṣọ tí wọ́n mú mi ò fi £1 lé gbogbo àwọn baálẹ̀ 201 yẹn ni wọ́n wá bẹ̀ kọ́lídì wa kan ẹlẹ́nu yẹpẹrẹ bí ayé ọdún nì àtọ̀gá mi kan àwọn ọ̀gá jáǹgbòrò ayé onídìí wíwọ́ bí apá ajá wọ́n dẹ̀ gba gbogbo àwọn baálẹ̀ yẹn lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni ayé kì í rí ni nígbà tá a sùn gẹ́dẹ́jẹ́ o Wùmí
ọmọ aráyé wọn kiri ni nígbà tá a sùn gẹ́dẹ́gbẹ́ tá a bá fòróró ṣe nàmọ̀ tutù tó bá pọ́n bí èdè lẹ́rí ni ọmọ aráyé ẹ kiri ni nígbà tá a sùn gẹ́dẹ́gbẹ́ ẹ̀yin nìyẹn ọlọ́run àtẹlẹ́nu yẹpẹrẹ bí ayé ọdún ni àtọ̀gá mi onídìí wíwọ́ bí apá ajá mo fà yín sí kóòtù ọlọ́run ibi tí mi wá ń lọ lélẹ́yìí. ògbó àrò iná àrò ìtàlẹ̀ tí máa dáná àrò tẹ́ bá ń fẹ́ náà yẹn wọ́n lè má kì í kú iṣẹ́ ẹ̀yin ẹ jẹ́ kí náà yẹn jò tán ẹni tó bá mú ògùn náà márùn-ún bẹ̀ ó gbọ́n bẹ̀ ògùn náà kan ṣoṣo tí wọ́n bá mú nínú àrò yẹn ó ní iye ilé tó lè fi tanná ìyẹn lẹ máa rí ògo tó bá jẹ́ ògo àrò tó bá ń sin ajá ìyẹn náà ti dológo máa rẹ̀spẹ̀tì ajá ìyẹn náà mo sọ fọ́mọ mi bẹ́ẹ̀ mi lágbára ọlọ́run á jogún ògo tí ò ní tán fún ẹ rábì iná àrò ẹni ó bá jólógo náà rò gbogbo ayé ló máa múná lọ́rẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹni tó bá jẹ́ ológo gáàsì iná gáàsì tán bá ń dáná gáàsì.